gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun náà ló wà níbí, kì í ṣàpẹ owó gangan ni o. Ẹ́ mo gbọ́ náà. Mi ò sọ bọ́tẹ́lì mo sọ yẹn. Mo rí náà, mo rí. Ẹ sọ. Mo mọ̀ pé ẹ sọ ṣùgbọ́n mo mọ̀. Ó dáa. Ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà, kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10. Kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ dẹ̀ mú òǹkà yín dáadáa. Ló bá tán. Tẹ́ wà lórí ètò yìí tá a máa fi parí tí ẹ bá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Tẹ́ ṣì àwọn ìbéèrè, tẹ́ wá wà níbi 100,000 àbí ó dín. Tá a bá parí ètò, a máa fún yín ní ìlọ́po owó tẹ́ bá jẹ. Tẹ́ bá wá ń ṣe àwọn ìbéèrè, tẹ́ ń fi èdè míì sí èdè Yorùbá, ṣùgbọ́n tẹ́ dé 10,000, tẹ́ sì ní àwọn ìbéèrè ilẹ̀, ẹ lè máa lọ pẹ̀lú 10,000. Ló bá tán. Ṣùgbọ́n tẹ́ bá nọrí kúkú tẹ́ ní mo fẹ́ dáhùn ìbéèrè mi, tẹ́ bá ṣe ń gba àwọn ìbéèrè padà, owó yín á máa lọ sókè. Dámi yọ òkè yẹn. Ṣé àti ìbẹ̀rẹ̀ báyìí? Àbí àti ìbẹ̀rẹ̀? Ó dáa. Ẹ ṣé. Owó sì kì síbẹ̀, 500 náírà nìyẹn. Ó kì. Kí lorúkọ yín? Mo mọ̀ yín, àwọn èèyàn mọ̀ yín lóríṣiríṣi. Kí lorúkọ yín? Orúkọ mi Àfọláyìn. Tí àwọn èèyàn mọ̀ sí. Wọ́n mọ̀ sí Àlàní. Àlàní? Mi ò fẹ́ sọ èyí tí wọ́n ń pè ní bàbá. Ẹ sọ. Kí n sọ? Gẹ̀ẹ́sì ni. Àlàní ọ̀nà pè mí sí. Wọ́n mọ̀ mí sí. Mo dẹ̀ fẹ́ kẹ́ sọ o, torí àwọn èèyàn. Ẹ fi ìyẹn sílẹ̀. Ẹ fi ìyẹn lẹ̀. Ẹ fẹ́ sọ ẹ má wọrí. Irọ́. Ẹ má ṣe ìyọnu mo fẹ́ sọ. Ó dáa. Mo fẹ́ràn àwọn nǹkan tẹ́ ń ṣe lóríṣiríṣi. Mo fẹ́ràn wọn gan-an ni. Nígbà lẹ ti bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ adẹ́rìn-pòṣónú? Ilé ti ta sí. Ó ti ta sí. Níbi ọdún mélòó? Ilé ti ta sí. Ta sí Ẹ gan-an. sọ kò lọ́dún ni. Àmọ́ ìgbà tí Olúwa ní kí àwọn ayé bẹ̀rẹ̀ sí ní máa túbọ̀ dáadáa. Ní ọdún tí a wà nínú ẹ̀yìn, ní oṣù àkọ́kọ́ ọdún yìí, ní Ọlọ́run ní kí àwọn èèyàn tún máa bẹ̀rẹ̀ sí ní dáadáa. Oṣù Ṣẹrẹ. Ṣẹrẹ tẹ̀sán ẹ̀ náà. Ni àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí. Àwọn tó máa ń fi nǹkan sórí fọ́nrán tó bẹ̀rẹ̀ sí ní bá mi fi sí káàkiri. Bọ́ọ̀lù ti ta sí tí mo ti bẹ̀rẹ̀ díẹ̀. Bọ́ọ̀t ilẹ̀ ti ta sí, bá mi yọ bọ́ọ̀t yẹn. Olóòtú. Ọ̀daràn ni. Ẹ máa fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Kí la wá ṣe ń bí? Mo ní àwọn nǹkan tí mo fẹ́ fi owó ìṣe o. Ẹ̀yin ní
ẹgbẹ̀rún lọ́nà owó sì kì í síbẹ̀. Nǹkan kí ẹsẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ó dáa ẹ jẹ́ kó mú ìbéèrè àkọ́kọ́. ìbéèrè kelo ẹ jẹ́ n wò kí ni 514 ní Yorùbá. ẹ dúró wọ́n bá yín wá. Àwọn ní àjọ wa ni. ẹ jọ wá ẹ pẹ̀lẹ́ o. wọ́n sọ pé yes sir. Oníkálukú á dá ọmú ìyá ẹ̀gbẹ́ ni o. Oníkálukú á dá ọmú ìyá ẹ̀gbẹ́. Èmi ni mo wá. ẹ dúró ṣé ẹ jọ wá àbí ẹ jọ wá. Àjọ wá. Àjọ wá. Mi ò mọ̀ wọ́n rí gan. ṣé ẹ jọ wá àbí ẹ jọ wá. ìbéèrè ṣé ẹ mọ òǹkà dáadáa. ẹ kúkú jọ wá. Àjọ wá. ẹ jọ wá ó dáa òǹkà kí ni 500 ní Yorùbá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Mo fẹ́ sọ bọ́ tí mi ò. bá mi yọ bọ̀ tí. Òun ló fòfó iṣẹ́. owó sì wà ń bẹ̀. ó kù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà fún yín owó sì ó dáa 500 ní ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 500. Bámi yóò kè é. Ṣé ká kú máa lọ lé? Ẹ jẹ́ kú máa lọ lé. Ẹ ní sùúrù. A tẹ̀ sí bẹ̀rẹ̀ nǹkan tẹ fún mi. Mo ti fìdí rẹmi tó tó yìí. Rárá, ṣe bí à ń ṣeré ni. Mo fẹ́ sọ pé à ń ṣeré. Ó dáa 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Kí ni 14 ní Yorùbá? Ìbéèrè tó wà ń bí. Mo ń béèrè kí ni 14. Mi ò sọ. Ẹ sọ kí ni. Mo fẹ́ mẹ́nu lé níbọ̀ mi ò sọ. Bá mi yọ bọ̀ tiẹ̀. Olóòtú. Ẹ ti gbáradì fún ìròyìn. Ó dáa. Kí ni 14 ní Yorùbá? Ẹ̀rìnlá. Ẹ wá sọ pé ẹ̀rìnlá lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 514. Mami yóò kè é. Ẹ má bínú. Ẹ̀yin olólùfẹ́ mi. Mi ò. Kò wọ́n èmi náà láti bà ojú yín jẹ́ báyìí. Ó ṣé Ọlọ́run ò bójú mi jẹ́. Ó fẹ́ rí mi sọ́tà lẹ́nu o. Ó fẹ́ rí mi sọ́tà lẹ́nu o. Wọ́n wá rọ̀jú àwọn tó rọ̀jú yẹ. Olóòtú ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. Mọ́júmọ́jú ọ̀tá gbá lójú. Dìgòdìgò mẹ́gbẹ̀rún wá dìgòlù. Aláǹgbá ló mẹ́gbẹ̀rún kọjọ aṣọdẹ nínú igbó kìnkìnkìnkìnkìn. Ẹ má jáde tó bá ti parí. Ó yá, kí ni ìbéèrè yẹn? Fún mi ní ọ̀rọ̀ mẹ́rin tí àkọsílẹ̀ rẹ̀ jọra ṣùgbọ́n tí wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fún àpẹẹrẹ ìgbà. Ìgbà, season. Ẹ wá fún mi ní ọ̀rọ̀ mẹ́rin tó jẹ́ yàtọ̀ sí ìgbà tí wọ́n ní àkọsílẹ̀ kan
Ìgbà. Ẹ̀wà. Ìgbà. Ó ti yé mi. Ó yá. Ìgbá. Ìgbá. Garden egg. Ìgbá. 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 Kí ni yẹn? Kí ni ìgbá? Ìgbá. Ẹ sọ Gẹ̀ẹ́sì ìgbá lẹ́ǹkan. Inú ẹ sọ Gẹ̀ẹ́sì ìgbá báyìí. Ìgbá 200. Ó di méjì, ó kù méjì. Ìgbá. Ìgbá. Kí ni ìgbá? Calabash. Ó kẹyọ kan. Ṣé nǹkan mi ti wà? Ó wà. Bí kí ni? Ní ṣé aláwìyé ni wọ́n ní bí babaláwo bá jí arántí ọpọ́n ifá bí akọ̀pẹ́ bá jí. Ìgbà. Ìgbà. Mo sọ pèmí mo sọ. Ẹ kàn fún mi ní. Kí ni? Hint. Ìtají. Ẹ kàn fún mi ní ìtají ni. Ẹ ṣe. Ẹ fi kún owó mi. Kò tí ìyá ni. Mo ti gbà yẹn. Tẹ́ bá débi lẹ máa lọ sókè owó yìí ṣe wá. Okay. Báyìí yóò ké. Ó máa ṣe. Tí bá ti débi báyìí ni ó máa tó máa lọ sókè. Tí bá ti gbà. Bámi yọ bọ̀ tiẹ̀. Bọ̀ mo ní mo fi bọ̀. Bámi yọ láti. Bọ̀ kíyàn bọ̀ nǹkan. Àwọn aṣọ ìbò mù. Olóòfò bọ̀ kíyàn bọ̀ nǹkan mi ò fi. Kí ni? Bọ̀ mo sọ olóòtú. Kí ni bọ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ? Ohun mi tàsé ni. Ohun mi tàsé mi ò sọ. Ẹ má yọ. Ẹ ní sùúrù. Kí ni bọ̀? Kí ni bọ̀ ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ? Mo fẹ́ sọ nǹkan kan. Ṣé à ń sọ̀rọ̀ nípa oúnjẹ ni? Mo fẹ́ sọ nǹkan kan ni bọ̀ wá wọlé. Bọ̀ ni mo sọ mi ò. Mi ò ṣe ọmọ àgbékọ́rùn orúkọ ọdẹ. Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹ jẹ́ ká máa bá a lọ báyìí. Ẹ má jẹ́ ń bo orúkọ ara mi jẹ́. Kò tiẹ̀ tó owó ọkọ̀ tí ó fà mí débi ẹjọ́. Ẹ jẹ́ àmọ́ ẹ ṣé gan. Ọlọ́run á pọ́n yín lé. Mo ti gba ilé. Ẹ ti gbà. Ẹ ṣé gan. Ẹ ti ẹ̀ fún mi lákòólé. Bámi yẹ. Ṣé ò lè dákẹ́ ni? Ṣé ò lè dákẹ́ ni? Fún ara mi mo fi ọwọ́ àyà mi. Ìbẹ̀rẹ̀ kẹlẹ́. Ẹ jẹ́ kí n wo. Ẹ jẹ́ n wo. 467. Kí ni 467 ní Yorùbá? Ẹ sọ. 400 ní irínwó. Irínwó. 420 okòólénírínwó. Okòólénírínwó. Ṣé ẹ máa kọ sílẹ̀? Kí n fún kókọ? Wọ́n ti ń bá mi. Ẹ̀yin ha sórí? Ẹ máa bá mi kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n ti ń bá mi kọ́lẹ̀. Ó dáa. Okòólénírínwó. 420. Olóòtú. Olóòtú. Ẹyọ kan ní kò yọ kan fún 420. 420. Ǹjẹ́ a rí ẹni tó lè wá bí tó lè ṣe àṣeyọrí ṣá? Bẹ́ẹ̀ni. Kí ló mú ẹ̀yìn? Okòólénírínwó ní 420. Okòólénírínwó. 440 ní òjìlénírínwó. Òjìlénírínwó. Kì í ṣe òjì o. Ogójì. Òjì, okay. Ẹ ṣàmójú kúrò. Bẹ́ẹ̀ni. 460 ní
ọ̀tàlénírínwó. ọ̀tàlénírínwó. A wá fẹ́ lọ sí 467. Ọ̀tàlénírínwó lé ní kí ni 7? Èjì. Ọ̀tàlénírínwó lé ní èjì. Ọ̀tàlénírínwó lé ní èjì. Ó yá. Yorùbá bọ̀ wọ́n ní bí ó ti wù kí ọmọdé tètè jí dé oko tó iwájú ni yóò bá kùkùté. Ẹ wá ní kí ni kùkùté? Ìgbèrè. Ìwìn. Kùkùté. Kùkùté. Pàkúté ló ń jẹ́ bẹ́ẹ̀. Pàkúté tó máa ń dẹ sílẹ̀ fẹ́ràn. Tó máa ń mú ẹran bí òkété bí. Bá mi yọ dádì mi. Bàbá mi ti sọ fún mi rí. Ó dáa. Pàkúté. Kùkùté. Dúró. Kùkùté. Báwo ṣe lè ṣàlàyé bí mo ṣe lè fún yín ní ìtají tó yẹn náà? Ẹ mọ kinní tí wọ́n máa ń fi sí táwọn àgbẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀. Ṣé kí n sọ fún yín? Ẹ sọ fún mi. Tí bá ti sọ fún mi, ẹ ní yọ owó mi. Mi ò ní yọ owó. Ẹ ṣé. Àgékù igi. Àwọn igi tí nínú oko gan èèyàn máa fi ń jókòó. Àwọn igi tó jẹ́ pé bí stamp tó wà ní. Ó yẹ kẹ́yìn náà máa yọ owó. Èmi ń kọ́ yín ni. Okay. Bámi yóò ké yẹ. Ẹ jọ mo fi orí ìyá yín bẹ́ẹ̀. Orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí yẹn tiẹ̀ wà ń bẹ kó máa dàbí ìwúrí fún mi. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kò jẹ́ ìwúrí. Ẹ jọ mi ò fẹ́ sọ̀rọ̀ mi tó máa tún kó bá mi. Ẹ jọ. Ẹyá mi lẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ máa ṣàlàyé lọ. Kùkùté igi àgékù. Igi àgékù ló jẹ́ kùkùté. Ó dáa. Báyìí ẹ ti lè máa lọ àbí kẹ́ dáhùn ìbéèrè 8 tó kù. Tẹ́ bá dáhùn 8 tó dẹ̀ wọlé ní 2, 3, 4, 5, 6, 7, 8 ẹ sì lè lọ sí 50. Ṣé báyìí? Bẹ́ẹ̀ni. Tẹ́ bá dáhùn gbogbo ìbéèrè tó wà níbí. Àwọn mo lè pinnu lọ́kàn mi pé mo fẹ́ máa lọ báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ máa fún mi ní 10,000 bẹ́ẹ̀ni. Ilé náà máa tó wá ṣe ọkọ̀. Wọ́n ní kẹ́ tẹ̀síwájú. Ẹlẹ́dàá mi ni kí n dá dúró. Tí n bá ti tẹ̀síwájú, tí n bá ti fìdí rẹmi, ìwọ ló máa dá owó ìpadà fún mi. Ṣé ká ṣe bẹ́ẹ̀? Olówó lọ̀rẹ́ mi. Ó yá, ó ní ká tẹ̀síwájú. Ìbéèrè kelòó? Ẹ jẹ́ n wò. 571 ó ní kí ni? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún air condition? Kí ni? Ẹ̀rọ amúlétutù. Ẹ̀rọ amúlétutù. Ẹ̀yà káàrọ̀ mi sí. Ó ń lọ sókè lóòótọ́. Iwájú là ó máa lọ ààrẹ nírẹ̀yìn. Iwájú là ó máa lọ. Wọ́n ti jí. Ó dáa. Ẹ mọ bí ẹ ṣe máa fi ẹ̀rín díẹ̀ síyàn lójú àti korò púpọ̀. Mi ò mọ̀ pójú ogun láyé o, bá má ti múra sílẹ̀. Láti ìgbà èwe ni bá má ti múra sílẹ̀. Ǹjẹ́ èdè mìíràn tó wà tó tún ní tó lágbára ju èdè Yorùbá lọ ṣá? Torí ẹ jẹ́ n wò. 471 parí òwe yìí. Ó yá, kí ni 471 ní Yorùbá? Mọ̀ yẹn, mo kàn ń dárí àwọn òǹkà ìjì yín ṣá. Ọwọ́ kókó la fi wọ́gi. Ọwọ́ kókó la fi wọ́gi. Ọ̀rọ̀ òòṣà la fi ń wà fín. Ẹ ṣeun, mo dúpẹ́ gan. Ó dáa, àfọwọ́ ilé wọ̀. Ṣé lè? Ẹ máa dáhùn òwe yẹn. Òǹkà yẹn ní kẹ́ fọwọ́ ẹ̀ wọ̀ ni. Ó dáa. Àwọn òbí wa lọ fà yín. Àwọn dádì wa. Mo gbé mi.
mo kó jẹ. Ó yá parí òwe yìí iṣu ta iṣu ò ta. Sani Aládé. Wọ́n ti kọ́ mi. Iṣu ò ta àgbàdo gbó ìyẹn kò ń ṣe wọ́n ní òjò rọ̀ iṣu ò ta àgbàdo gbó Sani Adé wọ́n fi yẹn ó yá. Wọ́n ti gbé wá o. Wọ́n ti gbé wá. Iṣu ta iṣu ò ta. Àáké àgbẹ̀ oko. Come on. Bá mi yọ kọ́mọ yẹn. Bá mi yọ kọ́mọ yẹn. Olóòtú. Elédùmarè ọba ni. Elédùmarè blessing mi gbọ́n ní bèbí o. Àáké àgbẹ̀ pé Okú iṣẹ́, okú rọ̀jú, okú èrè oko. okú èrè oko. Bá mi yọ. Iṣu ta iṣu ò ta ọ̀kọ̀ọ̀kan là ń wúṣu lébè. Bá mi yọ òkè yẹn. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Kí ẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ ẹ̀. Àmọ̀ bẹ̀bẹ̀ ní bẹ̀sù. Àtẹ́lẹsẹ̀ a máa bẹ̀ mọ̀ wò. Nígbà ni a máa dé mọ̀. Ní ànídébá. Ẹ rọra, ṣe a ti parí nìyẹn? A ti parí. Ó yá. Iṣu ta iṣu ò ta. Mo ti gbàgbé. Iṣu ta iṣu ò ta. Ẹ tún ti gbàgbé. Iṣu ta iṣu ò ta. Ọ̀kọ̀ọ̀kan là ń wúṣu lébè. Ọ̀pọ̀ là ó ṣe lébè. Nítorí bóyá ó ta o bóyá kò ta o wàṣà lọ bẹ̀. Kò fi mọ̀ bóyá. Bóyá kí ni. When you are down, you fear no fall. Ó ti tọ́ kò sí nǹkan tá a tún jà lé lórí. Wo ló máa fún mi lówó yẹn o? Bá mi gbé ẹ̀bùn wọn wá. Ẹ bá mi kúrò lẹ́ẹ̀kan máa. Ṣé ìyẹn kan wà tó jẹ owó ìrìṣà? Ẹ wo eléyìí ṣe fẹ́ràn eléyìí. Mo fẹ́ràn eléyìí. Eléyìí ẹ mú eléyìí. Ẹ ṣé gan. Eléyìí dídé ni. Ẹ ṣé gan. Ṣé mo lè dé báyìí? Ẹ lè dé. Eléyìí mímu nǹkan ni. A fi máa mú bí àwọn ṣe mu. Bọ́n ṣe mu. Eléyìí náà kẹ máa fi mu ògì ẹ kó síbí. Ọkùnrin bá ṣe máa délé báyìí torí owó tá a gbọ́kànlé ni ẹ ti gbà tọ́. Ẹ fún alẹ́. Olórí ìwà jọ̀wọ́ ìwọ la gbọ́kànlé. Adúgbò lọ́wọ́ Elédùmarè tó dúpọ̀ wá lórí ọ̀fẹ́ láti lè ṣe ètò títòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí kó tó dìgbà míì ire o pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lá. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa